Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí oyún inú, mo kí àṣẹ ìdí. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín, gbogbo màjèsínú eléyìí mo kí yín. Mo kí ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun àtọmọ Yorùbá tí ń bẹ nígbèrí ọ̀sà. Gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Faransé mo kí o. Á dára fún wa, kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́. Àní fòṣì lògbà, àní bọ́rọ̀ wa dóríta kò yé mi mọ́. Àní wà bákan náà bí omi adágún. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìyá lọ́jà bàbá lọ́jà ẹ yé pariwo mọ́. Ẹ jẹ́ apọ̀kàn wa pọ̀ kásọ̀kan wa lọ́kàn, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan. Kájọ kọ́gbọ́n níbi dúkìá tílédùá fún wa yìí tó ní a máa fi ṣàgbéjì ara. Eléyìí jẹ́ Rọ̀rọ̀ Ọ̀gẹ̀dẹ̀ part 2. Mo ti sọ̀rọ̀ fún wa nípa Rọ̀rọ̀ Ọ̀gẹ̀dẹ̀ níbi part 1 tí mo sọ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tí Rọ̀rọ̀ Ọ̀gẹ̀dẹ̀ tó wúlò fún. À á pè é ní Rọ̀rọ̀ Ọ̀gẹ̀dẹ̀, à á sì pè é ní Orudu Ọ̀gẹ̀dẹ̀. Ṣùgbọ́n fídíò tó kọ́kọ́ jáde àwọn èèyàn wọ́n ń gé káàkiri. Gbogbo bí mo ti dákọ̀ mi wọ́n yọ ọ́ kúò, gbogbo ohun tá a fi bẹ̀rẹ̀ wọ́n yọ ọ́ kúò. Wọ́n wá fi ikọ̀ ara wọn sí, kódà wọ́n fi nọ́mbà wọn sí. Tó a kì í bá a mọ́ o, ìwọ tó o bá gbọ́ fídíò alákọ̀ọ́kọ́ ntọ́ ọba gbọ́ ń bẹ̀ tí ò yé ọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti gbọ́ nínú YouTube mi tàbí ní WhatsApp group mi wọ́n béèrè ìbéèrè. Ṣùgbọ́n èyí tí ò yé yín bẹ̀, àkọ́kọ́ wọ́n béèrè tí ò yé wọn ni nípa ewé ìpánlé. Ọ̀pọ̀lọpọ̀ láwọn ọmọ ewé tí jẹ́ ewé ìpánlé. Wọ́n sì tí ọ̀bá sí tẹléwé ìpánlé, ọ̀nà míì wà tá a tún lè lo Rọ̀rọ̀ Ọ̀gẹ̀dẹ̀ gbà. Mo ní àti ṣe ọ̀nà pọ̀. Àní ká mú part 2 wá fún yín. Kódà àbá débi part 3 dé part 4 fún wa. Ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́tà kọ́kọ́ ẹ súnmọ́ bí. Ẹ̀yin tẹ́ ẹ tí gbọ́tà kọ́kọ́ tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ mi wọ́n sẹ́ndì sí yín. Tẹ́ ẹ bá gbọ́ ohùn tà kọ́kọ́ torí àwọn oníjìbìtì wọ́n ti gé orúkọ mi kúrò ńbẹ̀. Ẹ máa gbọ́ ohùn mi níbi tà kọ́kọ́, ohùn mi náà ló wà níbi ẹlẹ́ẹ̀kejì. Tẹ́ ẹ bá bi àwọn oníjìbìtì tó gé ẹ rí i pé ohùn wọn ò jọra wọn. Ohùn tèmi tẹ́ gbọ́ níbi tà kọ́kọ́, ohùn mi náà ní bẹ níbi ẹlẹ́ẹ̀kejì o. Yọ̀ọ̀yẹ̀ wa kò ní yẹ ẹlẹ́. Mistake tá a ṣe níbi tà kọ́kọ́ ni pé àwọn orin àjídùn tá a máa lò fún wa a lò láàrin òun ló jẹ́ wọn ó rí fídíò náà gbé. Mo kàn ń bá ọ̀rọ̀ lọ ní rẹpẹtẹ bó ṣe wúlò fún oyún inú, bó ṣe wúlò fún ẹni tí ń wọ́mọ, bó ṣe wúlò fọkùnrin, bó ṣe wúlò fóbìnrin. Mo sọ̀rọ̀ nípa rẹ̀. A wà tẹ̀síwájú lónìí lára àwọn nǹkan tí Rọ̀rọ̀ Ọ̀gẹ̀dẹ̀ ti ń ṣiṣẹ́ fún. Tí ẹ bá wà nídùú ẹ jókòó, ẹ bá ń pariwo lọ́wọ́ ẹgbẹ́nu dákẹ́. Á dára fún wa o, òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀ o, olóore wo ní tà sí wa. Ẹ máa bá mi ká lọ.
níbi ìtàkọ́kọ́ yìí pé ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kọ́ yàgàn ọmọ títí nílé aládé kò sí ọ̀gẹ̀dẹ̀ tó gbọ́dọ̀ tó yàgàn rí. Ọlọ́run ọba dá ọ̀gẹ̀dẹ̀ ní èso tó jẹ́ pé àbímọlémọ ni bí èpo ẹ̀dá ẹ̀rí nǹkan báyìí. Kò ní dáa kí èèyàn wọlé ọkọ látọjọ́ tó ti pẹ́ káwọn tí wọ́n jọ ṣèwé kọ́mọ tí wọ́n máa relé ìwé tí wọ́n sì joyè ìyá patí after patí kọ́ máa ròde tí wọ́n bá máa rán àǹkárá kó mu wọ́n bá ní gbá bàtà kó mu. Ṣùgbọ́n ń jẹ́ ọmọ kálukú bá ń gbé káàdì àṣeyọrí sùkúù rẹ̀ wá ṣe àǹkárá ni wọ́n fẹ́ máa kó jáde. Ọlọ́run fún wa lọ́mọ tí gbẹ̀yìn tẹ́yìn ṣe. Ọlọ́run fún wa ní olú ọmọ, Ọlọ́run faradẹ̀ wá. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ igi kan tí Elédùà tó kó ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́ọ́nì sí lára. Ó wúlò fún àlàáfíà àwọn ọmọ ẹ̀dá ènìyàn. Bó ti ń dènà ẹ̀mí òkùnkùn bẹ́ẹ̀ ni ń gbani lọ́wọ́ ẹ̀mí òkùnkùn bẹ́ẹ̀ ni ń gbani kalẹ̀ lọ́wọ́ àrùn. Láwọn àrùn tí agbára rẹ̀ ká Elédùà ó yọ̀ǹda rẹ̀ fún wa torí pé dúkìá Ọlọ́run ni ó sì yọ̀ǹda rẹ̀ fún wa ká máa lò ó sí ọ̀nà tọ́tọ́. Ọ̀gẹ̀dẹ̀ igi ọ̀gẹ̀dẹ̀ àti orúgbó ọ̀gẹ̀dẹ̀ wọ́n fẹ́ fún aláǹfààní rẹ̀ lónìí owó nǹkan fìdílẹ́sẹ̀. Ẹ kú kalẹ̀. Oríire ọmọbìnrin ni kó ṣe ìyàwó kó gbẹ̀yẹ níjọ́ ẹ̀yẹ kó relé ọkọ. Bí ti ń bíbejì kó máa bíbẹta bó sì jẹ́ ọ̀kan náà l'Elédùà bá fún un kó rí òun pè ránṣẹ́. Oríyìn ló jẹ́ fún ìyàwó, oríyìn ló jẹ́ fún ìyá ìyàwó, oríyìn ló sì jẹ́ fún ìyá ọkọ. Torí pé ayé ó béèrè lọ́wọ́ wọn pé lágbájá ṣó ti bímọ, ó ti bímọ, wọn ní Olúwa ò ṣe. Ṣẹ́mọ Olúwa ò ṣe tí wọ́n wí yìí wọ́n dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ò pé kó pa wá lẹ́kún pé à ń gbé yajúlé alágbòká. Ẹ gbádùn mi. Gbogbo ẹni tó wà nípò pé ń wojú Olúwa Ọlọ́run yóò wọlá àlùbáríkà tí ń bẹ lára ọ̀gẹ̀dẹ̀ yìí pé Ọlọ́run kì í fara ní. O lè gé igi ọ̀gẹ̀dẹ̀ ńjọ́ kan má bomi lára rẹ̀ dídẹ̀ lára máa dẹ ọ̀gẹ̀dẹ̀ kan yìí sì gbódò ọ̀yá gan. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọgbédè Yorùbá ni o ògbédè Yorùbá ni o Ọlọ́run yóò dùn yín nínú. Yóò fi ọmọ ọ̀dùn nídùn yín nínú kò ní fún yín lọ́mọ sáá. Kò ní fún yín lọ́mọ tẹ́ máa bọgi bọ̀pẹ̀ fún kò tó wáyé. Ọlọ́run yóò fún yín ní oyún ìrọ̀rùn ẹ sì bímọ ìrọ̀rùn. Á dára fún gbogbo wa. Gbogbo ẹ̀yin obìnrin àtẹ̀yin ọkùnrin táyé ti rò pin pé àwọn lérè òrí wọn ò lè gbọ́mọjó. Oògùn ọmọ ò sí o, oògùn àrùn lọ́wọ́ o. Gbogbo ọ̀wọ́ tí fídíò yìí bá dọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ ń bi part 1 pé ẹ máa share rẹ̀ kọ́ kálékáko. Sọrí torí títì ẹ kọ́ torí àǹfààní ẹni tó ṣí àdọ́dọ̀ rẹ̀ tí ó lò ó tínú rẹ̀ ó dùn tí ó ṣẹnu kẹ́mú. Ẹ lọ wọrí YouTube mi. Ẹ bá oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi àwọn nǹkan ìdènà àrùn ẹ bá ń bẹ̀. Ǹjẹ́ gbọ́ báyìí? Ẹ bá níbẹ̀. Ìṣòro tó mú ẹlòmíì kò ju bíntín báyìí lọ fúnra ẹlòmíì ló tún á jura rẹ̀ sínú ìṣòro. Mo gbọ́ Yorùbá mi. Ìṣòro tó mú ẹlòmíì kò ju bíntín báyìí lọ ṣùgbọ́n fúnra ẹlòmíì ló tún á jura rẹ̀ sínú ìṣòro. Ṣọ́ọ̀ṣì wa wọ́n la gbọ́dọ̀ lo oògùn ó sì ń jẹ wéédú. Ṣọ́ọ̀ṣì wa wọ́n la gbọ́dọ̀ lo oògùn ó sì ń jàmàlà. Ṣọ́ọ̀ṣì wa wọ́n la gbọ́dọ̀ lo oògùn ó sì ń jẹ kùkúmbà. Ọmọ pé ewéédú lára iṣẹ́ ńlá ní í ṣe. Egbòdì igi lẹ́yìn yan ní gàrí tá à ń pè ní gàrí gbégbòdì ẹ̀gẹ́ ni.
òun là ń padà ọbálọ́hùn náà ló fún wa ńlá àká ìbá ṣe máa ṣe gààrí ọbálọ́hùn náà ló fún wa ńlá àká ìbá ṣe máa ṣe láfún ó tún fún àwọn èèyàn nílà àká yìí wọ́n mọ̀ pé àtún fi gúnyán lẹ́bẹ́lẹ́bẹ́ jẹ kódà àwọn èèyàn wa ní Èkìtì wọ ilẹ̀ ẹsẹ̀ omi lọ́hùn-ún tá à ń pè nílàjẹ wọn a tún máa fi ṣe púpúrú ọ̀jẹ̀ púpúrú rí ọ̀fẹ́lẹ́ bíi bàbá ń jẹ kẹtọ tó máa sọ pé ẹ bá mú díẹ̀ sí ni bẹ́ẹ̀ ni làákàyè ló débẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń bá bọ̀ orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà torí àwọn olè tí wọ́n ń jí fídíò wa gé ká lè máa ṣàlàyé ara wa part 1 mo ti sọ̀rọ̀ tó pọ̀ mẹ́ẹ̀ part 2 lélẹ́yìí bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ mi màá sẹ́ndì part 1 sí ẹ kẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mo sọ̀rọ̀ lórí àlùbọ́sà wọ́n géun náà wọ́n kọ nọ́mbà wọn sí ayẹ̀bá àmọ́fẹ́ bá rí wọn 419 ni wọ́n o 419 ni wọ́n o èmi tí mo ṣe é rèé o àlàyé tí ọba yé yín èyí tí wọ́n fi ṣàlàyé fún yín nígbà tí ẹ̀sà àwọn ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ wọ́nranwọ̀nran ni wọ́n máa wí àlàyé tó kún rèé o ọ̀pọ̀lọpọ̀ ń pè mí níbi ìtàkọ́kọ́ tí mo kọ́ sọ pé mo sọ ewé kan fún jẹ́ ewé páńlé mi ọ̀dà ewé náà pè páńlé ní jẹ́ ṣùgbọ́n ọ̀tọ̀ ọba mọ ewé páńlé omi ètò tún lè ṣe tọ́jẹ́ ti rọ̀rọ̀ gẹ̀dẹ̀ àtọ̀nà tí rọ̀rọ̀ gẹ̀dẹ̀ tó wúlò fún òun ní tún ṣàlàyé fún yín yìí o ẹran etí yín ṣẹ́ kó wá jókòó tì mí kọ́ kẹ́kọ̀ọ́ ẹ rí rọ̀rọ̀ gẹ̀dẹ̀ ọ̀nà tó tún gbà wúlò rèé fún ọkùnrin àtobìnrin tí ń wojú elédùà fún ọmọ bíbí gẹ́gẹ́ mo ti sọ mi tà kọ́kọ́ ṣe rí rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ tí èèyàn bá mu ṣe rí orúdú ẹnu rẹ̀ yìí ẹ wo àwòrán yìí èso tó ṣe gbùngbù yìí òun là ń pè ní rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ òun náà ní jó orúdú ọ̀gẹ̀dẹ̀ ẹ̀gẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ lè wá orúdú yìí kó pé 4 ó sì lè pé 5 ẹ gé sínú ke 5 litre ẹ ti gé sí ọyẹ wa bomi sí ẹ bu omi sí ẹ bá ti bu omi sí báwo lẹ ṣe máa wá sí báwo lẹ ṣe máa ṣe orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà torí mo táà fi ń dáko ara wa torí àwọn olè tí wọ́n ń gé fídíò wa kí wọ́n lè má rí gé mọ́ torí ẹ̀ la fi ń dárúkọ wa ní gbogbo ìgbà ẹ mọ̀ bẹ́ẹ̀ ti ṣe tẹ́ bá ti rọmi sí tán ń ṣàlàyé ẹ̀ fún yín ẹ máa bá mi ká lọ. Tí ẹ bá mú orúdú ọ̀gẹ̀dẹ̀ yìí nígbà tí ẹ ti gé wẹ́wẹ́ tẹ ti gbé sínú ke 5 litre àwọn èèyàn wa lórílẹ̀‐èdè Benin wọn a máa pè ní 5 litre ẹ wàá bu omi tútù sí ẹ gbé sínú fìríìjì ìgbà tí ẹ bá ti gbé sínú fìríìjì ẹni tó jẹ́ aláboyún kó máa mú
sórí ìwọ obìnrin tínú rẹ̀ bá máa gbóná náà bóyá o ti ní miscarriage rí tàbí oyún sábà máa bàjẹ́ lára rẹ̀ máa mú ṣùgbọ́n tó bá ti fẹ́ mú kó bóyin sí yóò jóyin sí bí kan bù sí kó rò pọ̀ rí kó ti rẹ dáadáa kó máa mú ní agbára Ọlọ́run yóò dẹ̀rọ̀ inú rẹ̀ ò ní gbóná mọ́ ó dé ní o a máa kì í bọra wọn ni tí fídíò yìí bá ti dọ́dọ̀ yín ẹ má dáa dúró gẹ́gẹ́ bí ìtàkọ́kọ́ ẹ máa share rẹ̀ ṣùgbọ́n ibi kíbi tẹ́ ẹ bá ti rí part 1 ẹ jẹ́ ó máa yé ẹni tó post rẹ̀ pé o lè ní èmi tí mo ṣe tàkọ́kọ́ rè wọ́n gé ni o wọ́n gé orúkọ mi kúrò ṣùgbọ́n gbogbo eléyìí tá a bá ti ń sọ bí pàtàkì a máa fi kọ wa sí kò ní yí sì fún wa láti rí gbé mọ́ ẹ rí báwo ló ṣe gbà wúlò fún ọkùnrin ṣẹ̀ẹ̀kan sùn lọ ìwọ tó jẹ́ pé tó bá dẹdù tó bá débi tó kanja àti désàlẹ̀ odò kọ mẹ́ja yóò wá di nira òwe ni mo fi pa o ìwọ ọkùnrin tó dángájíá mo sọ̀rọ̀ nípa àwọn àrùn kan pé Yorùbá máa pè ní ìdákọ́lẹ̀ tàbí arógbòkú ẹ ṣeun olóyìnbó a máa pè ní weak erection ìgbà tí ọdẹnu ọ̀nà onílé èyí tó fi kọ́kọ́rọ́ sílẹ̀kùn tó wọlé lọ́bàdà gbogbo tẹnu rẹ̀ lẹ̀ èyí àwọn obìnrin ọ̀fẹ́ràn rẹ̀ tẹ bá rí obìnrin tí bá ń kí ọkọ rẹ̀ mẹ́sàn-án mẹ́wàá ọkọ rẹ̀ yanjú ẹ̀ dáadáa ni o ẹ̀yin náà fẹ́ mọ̀ tó mọ̀ yín yanjú ó ń ṣí kọ́kọ́rọ́ kíní rẹ̀ dáadáa ní jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀yin tẹ̀ ń dákọ̀ yí pé ewé panle ẹ̀ mọ́ eléyìí ọ̀rọ̀ yín lọ́rùn ẹ lọ sí ọ̀dọ̀ àwọn eléwé ọmọ tí ẹ bá mọ bí tẹ́ ẹ ti rí ẹ̀yin tẹ́ wà ní Kútọ́nù ẹ lọ Àjárá ẹ̀yin tẹ́ wà lábẹ́òkúta ẹ lọ Tòkú tàbí Ìbẹ̀rẹ̀kòdó bákan náà ẹ̀yin tẹ́ wà níbàdàn ẹ lọ sí Bòdè tàbí kẹ́ lọ ọjà ọba tàbí kẹ́ lọ ọjà Ọ̀rànmíyàn ẹ bá ń bẹ̀ ẹ bá àwọn ewé lónìrànràn ẹ bá pàdé ń bẹ̀ báwo wá ní ṣíṣe rẹ̀ báwo la ti ṣe ẹ lọ béèrè fún egbò gbọ̀ngbọ̀n egbò kí ni mo pè é egbò gbọ̀ngbọ̀n ẹ̀gẹ́ wẹ́wẹ́wẹ́ egbò àtàparí ẹtu ẹ̀gẹ́ wẹ́wẹ́wẹ́ egbò àtàparí òbúkọ egbò ní jẹ́bẹ́ o ẹlòmíràn máa lọ pé wọn ò gbọ́ orí tó bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ nípa àwọn eléwé ọmọ ẹsẹ̀ ilé o àárín ọjà ni wọn lọ wọn tà fún egbò àtàparí ẹtu egbò àtàparí òbúkọ egbò ìdí àpáta ẹ̀gẹ́ wẹ́wẹ́wẹ́ àdá orúkọ egbò yìí pé o ẹ bá a lọ́jà o egbò tinú pọgbẹ́ ẹ bá a lọ́jà egbò àìdọ́tọ̀rọ̀ ẹ̀gẹ́ wẹ́wẹ́wẹ́ tọ́ ẹ ti kó sí ẹ wàá wá ike 5 litre àwọn ará Kútọ́nù ni wọ́n pè bẹ́ẹ̀ táwa pè ní 5 litre ní Nàìjíríà bẹ́ẹ̀ wá ike bọ́jẹ́ ike ọ̀dà tójú rẹ̀ fẹ̀ náà á ṣe tí gbogbo ará àdúgbò máa bù mu ẹ kì í sínú òkè ẹ gbọ́ egbò ẹ̀rùn jù egbò dí ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú èso ọ̀gẹ̀dẹ̀ rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí èpo àgàn ó
èèpo àgàn ó ẹ ti kó sí ń bọ̀ àkàǹkà yòókù torí àwọn tí ń jí fídíò gbé wọ́n bá di wa gbé mú. Olóyè awo, ẹ má fi mí sílẹ̀ fún yàjẹ́. Ayé tèmi ṣe bí wọn ò dákẹ́. Olúdọdún kan wọn ò dákẹ́. Ọdún méjì kò bá kan náà ní. Ọdún mẹ́ta pé ó yíká. Ọdún mẹ́rin kù dẹ̀dẹ̀ kó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí. ẹ kú kàlẹ̀ ẹ wàá lọ wá egbò ṣàgéré. Egbò ṣàgéré yìí orúkọ méjì ní í jẹ́ òun náà ní í jẹ́ egbò isà. Ṣàgéré òun náà ní í jẹ́ egbò isà. Ẹ gé wẹ́wẹ̀wẹ́. Egbò akọgùn ẹ kò sí. Tọ́ ẹ wàá lọ ọ̀dọ̀ àwọn tí ń ta lékulẹ́ja. Ẹ sọ fún wọn yìí pé ẹ̀yin fẹ́ ra oko èsé. Ẹ má rẹ́rìn-ín o oko èsé ẹlẹ́yin ọ̀rà bóun yẹn lè ró dídì kan bóun yẹn lè rà làjì. Ẹ wàá kì í bọ àárín ike yìí yóò dúró ìdóní wà. Ẹ máa wá kó àwọn egbò yìí ẹ máa kó sí. Ṣé rí orúdú ọ̀gẹ̀dẹ̀ àtẹ̀gbò ọ̀gẹ̀dẹ̀ yìí ẹ rẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ dà sí. Ẹ má gbàgbé pé èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Fún àǹfààní ẹ̀yin tẹ́lẹ̀ méwé pánlé ni o. Ẹ má dára yín láàmú o egbò eléyìí lè pọ̀ nítorí fún eléyìí tó kéré. Torí ẹ̀yin ẹsẹ̀ ẹ̀ka ṣe lọ ni àwọn ọmọdé ń bẹ́ńtà ni wọ́n burú tó àbá múra dáadáa wọ́n ṣe ọ lẹ́yìn ẹ̀yin náà máa mú wọn mọ́lẹ̀. Èèyàn wà rẹ̀ kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run tó bá rẹ̀ lónìí. Ìwọ lọmọ ohun tó máa mu àáfomi tútù rẹ̀ omi tútù lọ dáa jù tá a fi rẹ̀. Ǹjẹ́ gbọ́? Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tá a ti kọ́ ọgbọ́n àwọn a máa wẹ̀ èmi ò pé ẹ máa mọ tí o omi là á fi rẹ̀ ẹ́ tí a bá wá rẹ̀ tán. Tọ́ ṣùgbọ́n ẹlòmíì takú yóò ní wọ́n lé o àfi dandan kó wọ́n fọtí rẹ̀ tí wọ́n láìkì àgbo olómi. Iṣẹ́ kan náà ni ó ṣe. Ṣùgbọ́n fún torí ẹ̀sìn bàbá fomi rẹ̀ òun náà lọ ọlọ tàbá rẹ̀ tán. Eléyìí ọkùnrin lọ́wọ́ fún ẹ̀yin obìnrin ẹ má dán wò. Èèyàn máa gba sára láàárọ̀ lálẹ́ lédùá o. Ẹ mọ̀ pé mo sọ mi tà kọ́kọ́ pé ìwọ ọkùnrin bí ọba sí ìyàwó rẹ̀ ńlé má lò ó. Tàwa bá lọ má burú ìyàwó rẹ̀ tó kì í mọ́lẹ̀ yóò rojọ́ fáǹtì ẹ̀ bóde. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Gbogbo ohun tá a bá lè lédùá ṣe kò ní ṣe tọ̀tá wa. Tí a bá ń lo kinní yìí yóò máa boost imuni ara. Májì àgbélẹ̀kọ eléyìí jẹ́ wọ́n á máa kó owó rọ̀gùnrọ̀gùn fún ìyàwó rẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ológun àpò yóò wá dìbí pọ̀ fẹ́ kànlẹ̀kùn rẹ̀ olúwa máa ṣẹnu gọ̀mẹ̀gọ̀mẹ̀ kì í ṣe ohun tó dáa yóò máa jẹ ọ́ gbé. Oyún ga sí ọmọ òwájé. Ayé wọnú òkùnkùn bírí bírí ohun gbogbo tó
mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Táwọn ayé fi lè rí. Èyí jẹ́ ọ̀nà àkọ́kọ́. Nọ́mbà 2 rẹ̀ tó jẹ́ pé ìwọ tó bá lè ṣe léyìí, ọ̀nà wo ló tún lè ṣe? Ṣé rí rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí, èèyàn rẹ̀ wẹ́wẹ́wẹ́, á wàá sá lóòrùn, á jọ gbẹ, yóò gbẹ haran. Tí rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí tó bá ti gbẹ, bóun lẹ́ẹ̀ tí wá ṣe é. Ṣẹ́rí tẹ bá mú rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí, ẹ sá kọ́gbẹ. Egbò ìdí ọ̀gẹ̀dẹ̀ ẹ gùn náà, ẹ sá yọ gbẹ. Ẹ ti sá ó ti gbẹ. Ewé àbo ẹ̀gún ẹ sá kọ́gbẹ. Àsùnwọ̀n òyìnbó ẹ̀gún ẹ sá kọ́gbẹ. Ẹ gbọ́ ohun tí mo wí? Àsùnwọ̀n òyìnbó ẹ̀gún ẹ sá kọ́gbẹ. Ẹnì kan bẹ̀rẹ̀ farajọ èyí tí mo wí ń bi part 1 ṣùgbọ́n yàtọ̀ díẹ̀. Ewé panumọ́ àbo pẹ̀lú ewé panumọ́ abàfè. Ṣẹ́rí bí ewé àbo tí mo kọ́kọ́ dákọ lákọ̀ọ́kọ́ yìí, panumọ́ rẹ̀ ní o, kìí ṣe ewé rẹ̀, ọ̀mùnú rẹ̀ tẹ́nu rẹ̀ ò tí ì là ní ẹ̀já o. Bẹ́ẹ̀ náà ni ewé panumọ́ abàfè. Ewé abàfè yìí làwọn ìyá wa máa fi pọ́ èkuru kéékèèké látijọ́. Tẹ́ bá ti bá àwọn ọ̀jọ̀gbọ́n, ewé abàfè ṣe ewé tó wọ́n o, ewé tó pọ̀ rẹpẹtẹ ni. Ẹ̀yin tẹ́ wàá ṣe akí abàfè ọ̀pọ̀ ní Ṣakí gan ni o. Tí a bá wọ inú igbó fọ́ọ̀fọ́ lọ, ọ̀pọ̀ ńbẹ̀ lọ rẹpẹtẹ. Torí bá mo lọ Ṣakí mo rí rẹpẹtẹ ńbẹ̀. Ńdẹ̀ ẹ̀pẹ̀ ẹ̀dá mọ̀. Ewé abàfè pọ̀ ńbẹ̀ rẹpẹtẹ. Orúkọ ẹ̀mí ọmọ yìí tí ń sọ̀rọ̀ ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. Ṣẹ́rí tí a bá ti wá mú bẹ́ẹ̀, èso bọ̀ọ̀ní rí tọrọtọrọ bí ìgbà tí ẹ bá to oògùn sínú sáṣẹ́ẹ̀tì báyìí, bẹ́ẹ̀ ni bọ̀ọ̀ní rí. Bọ̀ọ̀ní kọ́ ni mo pè o, bọ̀ọ̀ní ni o. Ẹ wàá sáhùn náà. Nígbà tí ẹ ti gun tán, ẹ sá. Ewé rẹ̀kùrẹ̀kù ẹ gun ẹ sá. Ewé ẹ̀kúùkù bọ́jẹ́ mọ́rọ́bọ̀ lẹ́rí, bọ́jẹ́ ẹ̀kú gogoro lẹ́rí, kọ́ láti jẹ́ ẹ̀kú. Ẹ̀gún ẹ̀sà yóò máa yọ̀ báyìí. Ṣẹ́rí tí gbogbo ẹ̀ bá ti gbẹ odò ògùn. Kí ni mo fún yín? Ó di kí ni mo pè é? Odò ògùn. Orúkọ ẹ̀mí ọmọ yín tí ń sọ̀rọ̀ ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ àgbà. Ìǹsálàṣejù o. Àwọn olè ní jí fídíò wa gbé o. Torí ẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n fi ní ẹ máa jẹ́ wọ́n máa morúkọ yín. Èmi ni mo ṣe o. Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dáre o bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. Part 2 ni a sì ń bá a lọ part 4. Ṣẹ́rí tí gbogbo ẹ bá ti gbẹ, ẹ wàá da gbogbo ẹ̀ pọ̀. Bọ́ọ̀lù ẹ ti wá sí, ẹ máa tẹ̀lé mi. Bí kò jẹ́ ara ẹni, àyíká ẹni lọ̀tá ẹni, àyíká ẹni lòdì ẹni, ayé. Gbéni kúrò lẹ́rù mi, ẹ máa dẹ́rù bẹ̀rù mi. Fún àǹfààní ẹni tí ọba fẹ́ pè bóyá fún ìtọ́jú ara àbí lórí ọ̀rọ̀ ìrìn àjò ayé rẹ̀, bóyá lórí iṣẹ́, nọ́mbà wo ni a lè fún wa láti fi kàn sí wa?
tí ó jẹ́ nọ́mbà yàgbéyàgbé tẹ́yìn olóyìnbó pè ní hotline nọ́mbà wo ni +234 +234 80 890 38658 ẹgbàá kan sí +234 80 3298 3298 ẹ jẹ́ n fún yín nọ́mbà Kòtónú +229 54 65 1928 ẹ rí tábà tí wàá pa á pọ̀ báyìí tán ọkọ tí ń wojú tó jẹ́ ìyàwó rẹ̀ tètè rọ́mọ bí ẹni kọ́ máa lò ó ẹ̀kọ́ làá bí mu ògì gbígbóná òun làá bí mu ìyàwó tó yín òdó sí lára ẹni kọ́ máa mú ní agbára Ọlọ́run wọn á dúpẹ́ fún Elédùmarè tàbí ọkùnrin tó ní low sperm count àtọ̀dí rẹ̀ ń yọ̀ ni àbọ̀lá ni àbí kò kún tó ẹ máa lò ó ẹ bá àánú Ọlọ́run pàdé dúkìá Ọlọ́run lélẹ́yìí ọ̀pọ̀ ṣètùtù ọ̀pọ̀fọ̀ bẹ́ẹ̀ ló mú òpé omewúrẹ́ wá ẹnìkan ìyá kan ní ọ̀pàdé òun bì kan dúkìá Ọlọ́run tó ní ká máa ṣoore fúnra wa lélẹ́yìí o ìwọ́tọ̀ ọba wá yé létí ìkún a ní ìṣòro ọ̀mẹ́lòmíì ẹlòmíì lọ sọ̀rọ̀ ẹ̀ sínú ìṣòro tí wọ́n bá sọ pé àgbọ̀mọ̀ yìí ní ìlú ṣáná Áfíríkà àwọn òyìnbó kan táwọn tó jẹ́ ìbógun ọmọ àfọ̀ ní ọmọ akókì èmi ọmọ yìí ní Lukman ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ẹ lọ dán o a kì í bá àmọ́ ẹ bá rí fídíò yìí má dé mọ́lé mọ́ fọlọ́run bẹ̀ ọ́ Ọlọ́run ò ní í dé ire rẹ mọ́lé kò tún ní í dé ire rẹ kò ní í dé mọ́lẹ̀ fún ọ̀tá ẹ ṣí ààrẹ fún gbogbo àwọn èèyàn ire rẹ ó tu ọ lọ́wọ́ ni torí pé ire ẹlòmíì bí bá ń bọ̀ tó bá wà lọ́wọ́ ẹni tó súnmọ́ tòsí èèyàn ó lè dé mọ́lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ lẹ́nu àbá gbèjà rẹ jà tó mú ire rẹ tó ṣí kúrò níbi ayédè mọ́ tí wọ́n fi lé ọ lọ́wọ́ inú tiẹ̀ náà dùn bẹ́ẹ̀ ni kéèyàn ní fídíò yìí lọ́wọ́ kó fi sórí fóònù kan má ṣe ààrẹ bí wọn náà bá fẹ́ kó rere ọ máa tẹ̀ ọ́ lọ́wọ́ má dé ire tí ń bẹ lọ́wọ́ rẹ̀ má dé mọ́lẹ̀ ìwọ náà tún tọwọ́ rẹ̀ fáwọn èèyàn ó dúpẹ́ ìgbà tí wọ́n ní ojogún bàbá rẹ̀ oníwọ̀n nìkan lọ́ọ́ dáa jẹ tó sì ń jẹ́ lóòótọ́ òmù tọrẹ mẹ́ ìwọ náà ní rógún bàbá ẹlòmíì jẹ́ o àbí ẹnu yín làwa níjì orúkọ mi ní Lukman ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀yin tẹ́ ti gbọ́ part 1 a kì í bá a mọ́ o àwọn tí wọ́n ń jí fídíò mi gé o ohun tẹ́ gbọ́n bí tàkọ́kọ́ ohun náà lẹ́ gbọ́n bí part 2 yìí o fún ẹni tí ń ní àmúgbọ́ fún ẹni tí ń lá àlákàlà fún ẹni tí tọ́jẹ́ pé nǹkan máa le koko mọ́ torí ẹlòmíín bẹ tọ́jẹ́ pé ìdílé wọn kì í láṣeyọrí àwọn ìdílé mi wọn èjì wọn rọ́mọ bí rọ̀rọ̀ gẹ̀dẹ̀ báwo ní ṣe ń ṣiṣẹ́ àrìn yìí ẹ máa bá mi pàdé ní part 3 ẹ bá mi pàdé ní part 3 á ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ tẹ bá rẹ́ nìkan tó bá gbé fídíò wa ẹ takò kẹ gbé ṣépè pé ẹni ẹlẹ́ni ó jèrè òun náà torí pé gbogbo ohun tá a ṣe wọ́n yọ ọkọ̀ wa kó mẹ́wọ́n sì yọ nọ́mbà kó torí èmi ń béèrè ńgbà pé nọ́mbà yẹn ó ń tọ̀ wọ́n ó pèrè ní agbẹ́sìgá a máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ńgbà wọ́n béèrè ewé panlé lọ́wọ́ rẹ̀ kí ló dé tó òjò ọ̀dá wọn lóhùn ó lóhùn ń gbé gàdò ẹ rí nǹkan bẹ́ẹ̀ ṣe aráwọ̀ olè báyìí. a ní nǹkan tí a ṣàlàyé lórí ẹ̀ tí wọ́n bá bí ọ́n béèrè lórí ẹ̀ bó ló ṣe dáhùn rẹ̀ ó lè dáhùn rẹ̀ adémọlá máa túmọ̀ ìgbà tí ẹ̀ṣẹ̀ sí ẹ̀ bàbá rẹ̀ tó o sì ní lọ́wọ́ tí wọn náà bá tiẹ̀ ní lọ́wọ́ ìwọ gan sọ ọ́ jáde má gbé ohun olóhùn fi pawó sápò ara rẹ̀ ẹ rí ẹni ẹlẹ́ni
kò ní gbà sí wa ṣe o á dára fún wa o ilẹ̀ ò ní yọ̀ wá o gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà ní ọkọ olè ayọ̀ yọ sọnù yín alẹ́ mi sọ pé ìdààmú yẹn ó tó gẹ́ ẹlòmíì ní gàrí ńlé òròjú àti tẹ̀bà ní ń dà láàmú owó ni mo fi pa o àwọn ewé yìí tó a bá wọ mọ́tò tó a bá bá kú sẹ́tẹ̀ bí àwọn ọjọ́ ewé wo ní ń jẹ́wé àbò wọn ní ní ewé wo ní ń jẹ́wé àbàfẹ́ òun ní ewé wo ní ń jẹ́wé rọ̀rọ̀ gẹ̀dẹ̀ òun ní ẹ sì ṣáájọ lọ́ba tán lẹ́ẹ̀bà ṣe lẹ́yìn ìkùlé lẹ́yìn lẹ́ẹ̀bà máa lò láyọ̀ màmá fún pé síta kíníkọ́ yìí ni bẹ́ẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ tẹ́yìn ń wò yẹn àbá aláyé ni ọlọ́run sì yọ̀ǹda rẹ̀ fún wa pé ká máa lò tí ó bá ní wúlò fún wa ni ọlọ́run ò ní já bá aláyé bẹ́ẹ̀ ni ó wúlò fún wa ní mànà ọ̀pọ̀lọpọ̀ ohun tó wúlò fún rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ àti igi ọ̀gẹ̀dẹ̀ á ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún wa ẹlòmíì rí ọ̀gẹ̀dẹ̀ ni o wọn ò mọrú ibi tó jẹ́ o àgbàlagbà igi ni bẹ́ẹ̀ ṣe ń wo ojú ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ń wò yẹn àgbà gbogbo nǹkan ló pé lára rẹ̀ kábíyèsí ọlọ́run ọba gbogbo nǹkan ló pé lára rẹ̀ lára igi ọ̀gẹ̀dẹ̀ ń wo àrùn ń sin àlùjọ̀nú igi ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ń wò yẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ sẹ́tà ń filẹ̀ lórí afẹ́fẹ́ à ń sọ mẹ̀sọ́mẹ̀sọ́ ní gbogbo ohun tó jẹmọ́ bí àfọ̀ṣẹ àbí kìíní kan rẹ̀ ẹ má béèrè ẹ lọ́wọ́ èmi o ẹ̀yin tẹ́ ẹ máa pè mí rẹ̀ má béèrè ìní dán olówó o èmi ẹ ṣe o wọ́n tó fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ ṣe ìwọ náà máa ṣe mímọ́ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ tó bá ti ń sòtítọ́ ọlọ́run máa gbóhùn tiẹ̀ náà ó ní ìdí àfọ̀ṣẹ mọ́ tí wọ́n bá ti ń sòtítọ́ pẹ̀lú ọlọ́run máa sòtítọ́ pẹ̀lú yóò máa lànà ẹni rẹ̀ tí tiẹ̀ náà yóò máa gbé kọ́ wọ́n tó bá ti máa ṣìyàn lọ́nà ẹni tó ṣì wọ́n náà lọ́nà ọlọ́run máa gbé kọ́ náà ni àní ṣìyẹ àní ṣìṣọ o àní tẹnugbó bí ọwọ́ o gbogbo oore tí ń sọ̀kalẹ̀ tó jẹ́ ire dáadáa ọlọ́run kò lè wà lọ́wọ́ o má jìyàgbé ni o sọ̀rọ̀ wa o má jìyàgbé ni o sọ̀rọ̀ wa tọ́rẹ́ lómi ń jẹ́ o ti délé ayé ọjọ́ ìyàwó sàárè ni àwọn ọmọ rẹ̀ gan tó kò mọ́ ọlọ́mọ àṣetì wa bẹ́ẹ̀ tọ́ níbo ni mò ń gbé ìlú Ìkòròdú ni ọmọ ìlú wo ni mí ọmọ Ìṣẹ́yìn ni mò ń gbé ìlú Ìkòròdú mo sì ń gbé orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ níbo wá ni mò ń gbé ní Ìkòròdú fún ọ̀pọ̀lọpọ̀ tí máa ń béèrè àdírẹ́sì mi mo sátì lọ wọ mọ́tò tí ń lọ sí Ìkòròdú kọ bọ́ọ̀lẹ̀ ní Ìkòròdú garage níbi yòówù tí lè máa bọ̀ mọ́tò bá ti jẹun ní Ìkòròdú garage àbí wọ́n jẹun ní bẹ́ńsìn ọ̀nà méjèèjì yìí ìwọ wọ mọ́tò tí ń lọ Báyékù òní Báyékù ni wọ́n ṣàn lọ tẹnu mọ́ Báyékù mo máa sọ fún ẹ pé mọ́tò Báyékù lọ́wọ́ àbá ti wọ mọ́tò Báyékù máa sọ fún dírẹ́fà pé ẹ dákun o Emily bus stop ni mo ti fẹ́ bọ́ọ̀lẹ̀ Emily bus stop ni mo ti fẹ́ bọ́ọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé epo dikram o ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ ọ̀ya béèrè Emily street tàbí kó o pè ní Emily avenue number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà kò jù bẹ́ẹ̀ lọ. tó bá jẹ́ pé orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ bá ní nọ́mbà Bẹ̀nẹ̀ mi ń ó fi ilẹ̀ ibi tí mò ń gbé ń Bẹ̀nẹ̀ mo ti fẹ́ kú ńbẹ̀ máa lọ fún yín ládírẹ́sì ibẹ̀ yẹn tàbájẹ́ kó bẹ̀rẹ̀ máa lọ dé gàkàn ni mò ń gbé ní Kútọ́nù tẹ́lẹ̀ ṣùgbọ́n àti ń wáyè síbò mi tọ̀ ṣùgbọ́n nọ́mbà tẹ́ bá ti pè tí n bá wà níbẹ̀ náà sọ pé tó ibi báyìí ni kí ẹ̀ ti wá bá wa ọyẹ amúgègé yín tẹ́ fi kọ́ a kì í bá a mọ̀ ẹ má gbọ́ fídíò yìí lásán mo fi ọlọ́run ọba bẹ̀ yín o ọlọ́run ò ní pa yín lẹ́kùn o bí bá ti ń di ọwọ́ rẹ ìwọ náà máa ha fún gbogbo yẹn ẹ bá mi pàdé ní YouTube ẹ bá mi pàdé ní orí Facebook péjì wa wà ńbẹ̀ bẹ́ẹ̀ náà ní WhatsApp group wa ǹjẹ́ gbọ́ báyìí a kì í bá a mọ̀ ẹ lè fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ara yín lọ́yà ń pa àkọsẹ̀jáyé àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí lórí ọkọ àtìyàwó àbí ìtọ́jú ara lórí àrùn ọlọ́jọ́ pípẹ́ ẹ kàn sí wa tó bá jẹun tá a mọ̀ ń parẹ̀ lọ́wọ́ kan láà ṣàlàyé fún wa. bákan náà gbogbo àwọn oríṣiríṣi nǹkan tá a tó fi sílẹ̀ ẹni tí ó bá láǹfààní àti ṣe ẹ bá kàn sí wa àárẹ̀ yín lọ́wọ́ lórí ẹ̀ á dára fún ọ. tó ọyẹ mú gègé +234 80
3298 3298 plus 23480 3298 3298 plus 23481 155 111 plus 23481 155 111 plus 23480 890 38658. Ayagba nọ́mbà orílẹ̀-èdè Benin plus 22954651928 plus 22954651928. Ayagba kejì plus 22954651929 plus 22954651929. Adara fún wa o, ayé wa o, kò ní yẹ ẹlẹ́mọ̀ gbogbo wa lọ́wọ́ o. Bí fídíò yìí bá ti dọ́dọ̀ rẹ̀ má dé mọ́lẹ̀ o, ọlọ́run ò ní dèrè ọ̀tẹ̀ náà mọ́lẹ̀ o, yóò fi rí ẹ lé ọ lọ́wọ́ o. Ẹ fi rẹ àwọn èèyàn lẹ́kún, ẹ sì ṣọ́ra o torí àwọn tí ń gé fídíò wa o. Part 2 lélẹ́yìí o, ẹ máa gbọ́ part 3 lẹ́kùnrẹ́rẹ́. A kì í bá a mọ́ o, ẹ̀yin tẹ́ bá fídíò Rọ̀rọ̀ Gẹ̀dẹ̀ alákọ̀ọ́kọ́ pa ẹ gbọ́ ohun tó wà mẹ́ẹ̀ ẹ sì gbọ́ ohun ẹ tún mọ̀ pé àwọn tó jí igé olè ni wọ́n, kẹ́ bú wọn àbá àgbé wọn sí pé ire o, ire kàbètì. Olùdọ̀dún kan.